A máa kú dédé àsìkò yìí, yóò rọrùn fún wa lágbára Ọlọ́run, àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú ìwòran yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Fúnmi Adénúgà lóníròyìn. Kó tó di pé ẹgbẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ tó wà nínú ìròyìn wa ti tòní, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn ní wàrà ṣẹṣà, à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Gómìnà ìpínlẹ̀ Ògùn tó tún jẹ́ alága fún àwọn gómìnà lápá gúúsù ìwọ̀ oòrùn nílẹ̀ wa Nàìjíríà, Ọmọọba Dàpọ̀ Abíọ́dún ló ti fi ìránṣẹ́ ìbánikíni-kẹ́dùn fún ti ìpapòdà igbákejì gómìnà ìpínlẹ̀ Bayelsa Ọ̀gbẹ́ni Lawrence èyí tó dédé ṣubú lulẹ̀ lọ́jọ́bọ̀ Thursday tí wọ́n sì gbé dìgbàdìgbà lọ ilé ìwòsàn tó gbabẹ̀ gba èkùrùjẹ lọ́wọ́ ẹbọra. Igbákejì gómìnà ìpínlẹ̀ Bayelsa Ọ̀gbẹ́ni Lawrence èyí tó wà lẹ́nu iṣẹ́ lásìkò tó ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ lórí ìdàgbàsókè ìlọsíwájú ìpínlẹ̀ Bayelsa tó ṣàdédé ṣubú lulẹ̀ èyí tí wọ́n gbé lọ sí ilé ìwòsàn ti ìjọba àpapọ̀ tó wà nílùú Yenagoa, olúlu ìpínlẹ̀ ọ̀hún lọ́jọ́bọ̀ Thursday. Federal Medical Center kò pẹ́ tí wọ́n gbé lọ ilé ìwòsàn yìí èyí tí wọ́n gbé wọbẹ̀ tí àwọn dókítà oníṣègùn òyìnbó tí oníkálukú wọn fi orí gbá orí fẹsẹ̀ gbá ẹsẹ̀ láti lè fún ní ìtọ́jú tó péye. Ká tó wí ká tó fọ̀, ó ti dágbére fún ayé o. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti jẹ́ ìròyìn èyí tó ṣe ní kàyéfì tó sì bani lọ́kàn jẹ́. Gómìnà ìpínlẹ̀ Ògùn Ọmọọba Dàpọ̀ Abíọ́dún èyí tóun náà kọ ìwé àti ìbánikẹ́dùn ránṣẹ́ sí ìpínlẹ̀ Bayelsa tó kí gómìnà ìpínlẹ̀ Bayelsa Dóyè Dírì àti gbogbo ọmọ ìpínlẹ̀ Bayelsa lápapọ̀ tó fi mọ́ gbogbo àwọn gómìnà lórílẹ̀‐èdè Nàìjíríà àti àwọn òṣìṣẹ́ ọba wípé wọ́n kú ara fẹ́ra kù ẹni tó lọ. Ó ṣe àpèjúwe Lawrence gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn tó jẹ́ wípé wọ́n mú iṣẹ́ lọ́kùnkúndùn tí wọ́n fi iṣẹ́ ṣeré tó sì ní ìbẹ̀rù Ọlọ́run tó ń ti ìtẹríba lábẹ́ ẹni tó jẹ́ gómìnà rẹ̀ Dóyè Dírì o. Wàyí o, Dàpọ̀ Abíọ́dún wá gbà á ládùúrà wípé ọdún yóò jìnnà síra wọn àti wípé gbogbo ọmọ ẹbí tó fi sílẹ̀ Ọlọ́run yóò dúró tì wọ́n lápapọ̀ àti gbogbo olùgbé ìpínlẹ̀ Bayelsa. Nínú ìránṣẹ́ kíni ti gómìnà Dàpọ̀ Abíọ́dún èyí tó fi léde ní ọjọ́bọ̀ Thursday lẹ́yìn ìpapòdà igbákejì gómìnà ìpínlẹ̀ Bayelsa Ọ̀gbẹ́ni Lawrence. Ẹ̀wẹ̀, ẹgbẹ́ òṣèlú APC ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó ni wọ́n ti bá igbákejì gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Èkó arábìnrin Adéjọkẹ́ Òròlépe Adéfúlírè kẹ́dùn lórí ti ìpapòdà ọmọ rẹ̀ ọkùnrin kan ṣoṣo èyí tó jọlọ́run bá nípè ní ọ̀sẹ̀ tá a wà yìí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti wà nínú ọ̀rọ̀ èyí tí ẹgbẹ́ òṣèlú APC tó fi léde tí àwọn oníròyìn tí wọ́n sì rí ọ̀rọ̀ náà ni wọ́n ní ọ̀kan nínú àwọn ọmọ igbákejì gómìnà tẹ́lẹ̀ rí ọ̀hún ní ìpínlẹ̀ Èkó arábìnrin Adéjọkẹ́ Òrèlópé Adéfúlírè ọmọ rẹ̀ kan ṣoṣo tí í ṣe ọkùnrin láàrin àwọn ọmọ rẹ̀ èyí tó jọlọ́run bá nípè. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe àpèjúwe arákùnrin ọ̀hún Olúwafẹ́mi Ọláwálé Adéfúlírè tó jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn òyìnbó. Wọ́n ní nínú àìpẹ́ yìí láìsàn kan déédé ṣe o léyìí tí wọ́n sì gbé lọ sí orílẹ̀-èdè United Arab Emirates UAE ní Dubai níbi tí wọ́n ti lọ rèé ṣiṣẹ́ abẹ fún. Orílẹ̀-èdè United Kingdom òun ni ọ̀gbẹ́ni Olúwafẹ́mi Ọláwálé Adéfúlírè èyí ló ń gbé tòun ti ìyàwó àti àwọn ọmọ rẹ̀ síwájú kí wọ́n tún gbé lọ sí Dubai láti lọ rèé ṣiṣẹ́ abẹ fún lórí àìsàn náà kó tó di pé ó dágbére fún ayé ní ọjọ́rú ọ̀sẹ̀ èyí tí a wà nínú rẹ̀ yìí. Gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú APC látẹnu alukoro
fún ẹgbẹ́ òṣèlú náà ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó ọ̀gbẹ́ni Ṣèyẹ Ọládẹ̀jọ èyí tó fi ìròyìn ìbánikẹ́dùn náà sóde sọ wípé ó jẹ́ ohun tó bani lọ́kàn jẹ́ kí mọ̀jẹ̀sí máa tojú òbí rọ̀rùn. Ó ní ṣùgbọ́n àkókò àti àsìkò oníkálukú kò lè kọjá rẹ̀. Bá a bá ti dé ibùdókọ̀, dandan ni kí oníkálukú sọ̀kalẹ̀ nínú ọkọ̀ lọ́kọ̀ọ̀kan. Ó ní lórúkọ ẹni tó jẹ́ alága ẹgbẹ́ òṣèlú APC àti gbogbo ọmọ ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Èkó, àwọn náà darapọ̀ mọ́ àwọn nínúure àwọn ènìyàn láti bá Adéjọkẹ́ Òrèlópé Adéfúlérè láti bá a kẹ́dùn ìpapòdà ikú ọmọ rẹ̀ ọkùnrin kan ṣoṣo èyí tó wà láàrin àwọn ọmọ wípé ọdún yóò jìnnà síra wọn. Ọ̀gbẹ́ni Ọláwálé tí í ṣe ọmọ Adéjọkẹ́ ọ̀hún tó dágbére fún ayé ló fi ìyàwó àti ọmọ sílẹ̀ sáyé lọ síwájú kí ọlọ́jọ́ tó dé. Ọ̀rọ̀ ìkìlọ̀ ti lọ sí ọ̀dọ̀ àwọn afọbajẹ nílùú Ìjẹ̀bú-Òde láti ṣe bó ti tọ́ àti bó ti yẹ, kí wọ́n má fárí apá kan dákan sí, kí wọ́n má sì lo ìfẹ́ owó, kí wọ́n lo ìlànà èyí tí wọ́n fi ń yan ọba sórí ipò sórí àga Àwùjalẹ̀ nílùú Ìjẹ̀bú-Òde kí ìlú kó lè tùbà kó lè túṣẹ ọ̀kan nínú àwọn àgbà ọ̀jẹ̀ afọbajẹ nílùú Ìjẹ̀bú-Òde èyí tó ṣe ìkìlọ̀ fún àwọn afọbajẹ ọ̀hún ọ̀gbẹ́ni Abdulwasiu Odúwọlé èyí tó ní òun rọ gbogbo àwọn afọbajẹ láti ṣe kí wọ́n má lo ìfẹ́ owó, kí wọ́n má sì gba ẹ̀yìn gbèrú ẹnikẹ́ni nílùú Ìjẹ̀bú-Òde wípé ìlànà èyí tí wọ́n fi ń yan Àwùjalẹ̀ sórí àga gẹ́gẹ́ bí ọba òun ni kí wọ́n lò, nítorí wípé wọ́n bá lo ìfẹ́ owó tàbí ìfẹ́ tara wọn nìkan, ọ̀pọ̀lọpọ̀ wàhálà rògbòdìyàn ni yóò dá sílẹ̀ lọ́jọ́ ọ̀la bí onítọ̀hún bá gba ọ̀nà ẹ̀bùrú gorí àga Àwùjalẹ̀. Ọ̀gbẹ́ni Odúwọlé tó fi ọ̀rọ̀ náà léde ṣe é lálàyé látàrí àwọn awuyewuye èyí tó rọ̀gbà yí ìròyìn ká lórí àga Àwùjalẹ̀ náà ló ṣe fi ọ̀rọ̀ ìkìlọ̀ ọ̀hún léde àga Àwùjalẹ̀ tilẹ̀ Ìjẹ̀bú ó ṣí sílẹ̀ ní ọjọ́ 13 oṣù keje ọdún tá a wà yìí lẹ́yìn ìpapòdà èyí ọba Síkírù Adétọ̀nà tó darapọ̀ mọ́ àwọn alálẹ̀ nínú oṣù keje tó sì ti lo ọdún 65 lórí ipò náà gẹ́gẹ́ bí Àwùjalẹ̀ tilẹ̀ Ìjẹ̀bú. Wàyí ọ̀gbẹ́ni Odúwọlé sọ wípé òun rọ gbogbo àwọn ìdílé èyí tí ọ̀rọ̀ ọba kàn àti gbogbo àwọn tí wọ́n fi ọba jẹ láti ṣe bó ti tọ́ àti bó ti yẹ, láti tọ̀ bó ti tọ́ àti bó ti yẹ, kí wọ́n lè rí èsì ayọ̀, kí wọ́n lè rí mú kí ìlú Ìjẹ̀bú-Òde kó lè máa tẹ̀síwájú lákọ̀tun. Ó ní inú òun dùn, ayọ̀ òun kún pẹ̀lú ìgbésẹ̀ tí wọ́n sì ń gbé yìí, ṣùgbọ́n kó má ṣe ní oní ọ̀rọ̀ ẹ̀bùrú tàbí ọ̀nà àìbófinmu láàrin ìṣẹ́jú péréte. Àwọn ìdílé ọba kan níjẹ̀bú eyín Fásẹ̀gbúà àwọn ni wọ́n ti kẹ̀yìn sí ìwé èyí tí Wàsíù Àyìndé tó tẹ́ pẹpẹ rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn ọmọọba wípé òun nífẹ̀ẹ́ láti díje dupò Àwùjalẹ̀ tilẹ̀ Ìjẹ̀bú. Ìdílé afọbajẹ Fúsẹ̀gbúà eléyìí tí wọ́n fi èsì ọ̀rọ̀ padà fún Wàsíù Àyìndé Ọlásùnkànmí tí gbogbo èèyàn mọ̀ sí K1 The Ultimate lẹ́yìn tóun náà tó mú fọ́ọ̀mù tó sì kọ gbogbo ohun tó yẹ ó kọ bẹ̀ tó fi ránṣẹ́ sí àwọn ìdílé tí wọ́n fi ọba jẹ. Wàyí bí ọ̀rọ̀ ti lọ rèé gẹ́gẹ́ bí èsì tí wọ́n dá padà fún Wàsíù Àyìndé K1 The Ultimate ní ọjọ́ 11 oṣù kejìlá ọdún tá a wà nínú rẹ̀ yìí ṣe lálàyé sínú ìwé náà wípé inú àwọn dùn láti tẹ́wọ́ gba ìwé Wàsíù gẹ́gẹ́ bí wípé òun náà jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ ìdílé ọba gẹ́gẹ́ bó ti sọ wípé òun fẹ́ jọba. Wọ́n ní ṣùgbọ́n gbogbo àwọn ohun tí Wàsíù Àyìndé kọ sínú ìwé rẹ̀ pátá ló jẹ́ wípé irọ́ ló wà ńbẹ̀, pẹ̀lú ìwádìí fi hàn wípé kò sí òtítọ́ kan bí tí òun kó kéré mọ́tò. Ìdílé ọba Fúsẹ̀gbúà èyí tí wọ́n fi ọ̀rọ̀ náà ṣe lálàyé wípé lára àwọn ènìyàn kan ìdílé tí Wàsíù Àyìndé ní òun ti wá ìdílé Jádìárà tó jẹ́ ìdílé ọba. Wọ́n ní ìwádìí fi hàn wípé Wàsíù Àyìndé kò tán mọ́ ìdílé ọba Jádìárà àti wípé olórí ẹbí èyí tí Wàsíù Àyìndé
sọ wípé òun gan ló tọ́ láti lè fi ọwọ́ sí ìwé òun gẹ́gẹ́ bí wípé òun náà fẹ́ di ipò náà. Ọ̀túnba Lateef Oyèyẹmí eléyìí tóun náà sọ wípé lótìtọ́ lódodo ni Wasiu Ayinde ni ò tán mọ́ ìdílé Jadiara àti pé gbogbo àwọn tí Wasiu Ayinde sọ wípé mọ̀lẹ́bí wọn ni nínú ẹbí náà pátá ló jẹ́ pé irọ́ ni Wasiu ń pa o. Nípa ìdí èyí, ìwé tí Wasiu kọ láti fi ìfẹ́ hàn wípé òun náà fẹ́ díje dupò ọba Jalẹ̀ nílẹ̀ Ìjẹ̀bú ni wọ́n ti ya tí wọ́n sì ti kó fún àwọn kólẹ̀kódọ̀tí kí wọ́n kó lọ àtìtàn, èyí tí wọ́n ní kó lọ rèé sagbéjẹ́mọ́wọ́ kó lọ jókòó kó máa jẹ mùlá rẹ̀ lọ nínú orin kíkọ wípé kò tán mọ́ ìdílé ọba kankan nílẹ̀ Ìjẹ̀bú. Lákòótán nínú ìròyìn wa fún ti tòní, ọ̀kan nínú àwọn gbajúgbajà òṣèré sinimá àgbéléwò ti Yorùbá, arábìnrin Dayọ̀ Amusa Onwumah ló ti já ewé olúborí sí ipò igbákejì ààrẹ ẹgbẹ́ àwọn òṣèré sinimá ní orílẹ̀-èdè Nàìjíríà ti ẹkùn gúúsù ìwọ̀ oòrùn. Gẹ́gẹ́ bó ti wà, àwọn ẹgbẹ́ ọ̀hún tí wọ́n pè ní Actor Guild of Nigeria AGN nínú ètò ìyànsípò tiwọn èyí tó wáyé ní ìpínlẹ̀ Edo láàrin ọ̀sẹ̀ èyí tó tẹnubẹ́pọ̀ yìí. Níbẹ̀ ni arábìnrin Dayọ̀ Amusa lòun náà ti já ewé olúborí. Òun ni igbákejì ààrẹ fún ẹkùn gúúsù ìwọ̀ oòrùn ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Nínú ọ̀rọ̀ ìkíni àti ìdúpẹ́ rẹ̀ èyí tó fi léde, arábìnrin Dayọ̀ Amusa dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn òṣèré sinimá àti gbogbo àwọn ènìyàn tó ṣùgbà rẹ̀ tó fi mọ́ àwọn tí wọ́n jẹ́ alátìlẹyìn rẹ̀ èyí tí wọ́n fi ìfẹ́ wọn sí nípa dídìbò fún tóun náà sì já olúborí, pẹ̀lú ìlérí wípé àsìkò tí tóun yóò so èso rere fún àwọn òṣèré àti ẹgbẹ́ náà ní apá gúúsù ìwọ̀ oòrùn. Kò ṣàìdúpẹ́ lọ́wọ́ ẹgbẹ́ AGN àti ààrẹ wọn tuntun tí wọ́n ṣẹ̀yàn ní ọjọ́ sátidé èyí tó kọjá nínú ètò ìdìbò náà tó wáyé ní ìpínlẹ̀ Edo ní sátidé òpin ọ̀sẹ̀ tó kọjá. Níbẹ̀ ni Dayọ̀ Amusa ló ti jáwé olúborí. Lákòótán, ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun mèremère ní ẹgbẹ́ ọ̀hún yóò máa bẹ̀rẹ̀ sí ní gbèsè lásìkò tí tòun tí wọn yóò sì mọ́ dáadáa. Ó lóun sì ti ṣetán láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú gbogbo àwọn ìgbìmọ̀ àti gbogbo àwọn tí wọ́n yàn sípò kí ìlọsíwájú lè bá ẹgbẹ́ ọ̀hún AGN. Gẹ́gẹ́ bí Dayọ̀ Amusa bó ti fi ọ̀rọ̀ belenja ìdúpẹ́ náà sórí ìkànnì ayélujára rẹ̀. Tó ẹ̀yin ará, ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti tòní. Títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tùrọ̀ míì ní iléeṣẹ́ wa. Mo gbà á ládùúrà wípé ilé ò ní lé wa, ọ̀nà ò ní nà wá. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun fún ìtẹ́tísí wa. Ire o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí, torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited.